Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán, àfẹ̀yìntẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ohun Ìfẹ́sọmídá TV, àwa làgbà. A kú dédé àkókò yìí lórí ìkànnì tá a wà yìí, a kú bójú ọjọ́ ṣeré. Mo kí gbogbo ẹ̀yin fans mi nílé lóko lájò àti lẹ́yìn òde. Ẹ ṣeun ẹ kú fẹ́ tẹ́ fi ń bá a gbọ́ ètò ọlọ́kan-ò-jọ̀kan lórí ìkànnì tá a wà yìí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dè. A sì kíra wa kú ìpalẹ̀mọ́ ọdún díẹ̀ tó kù ká parí ọdún tá a wà nínú rẹ̀ yìí. Àní bá wọn parẹ́ máyè, àní bùrìnbùrìn bá wọn jíjó ẹ̀sìn. Ẹrù tálábí ọmọ òkè ń tó, wọn ò ní gbé wa ká wa mọ́lé, ẹ bá ń ṣàmì àdúrà. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ni mo wọlé sí yín lórí ètò lọ́jọ́ tèní. Àkíyèsí kan ni mo sì mú wá fún yín. Pàápàá jùlọ gbogbo àwa tó ṣe ń pé a máa ń ṣe àyẹ̀wò nípa ìràwọ̀ wa. Àwa tó ṣe ń pé a máa ń ṣe àyẹ̀wò nípa àkọsẹ̀jáyé wa. Tí a bá wò wá rí ń pé bọ́dún kan ṣe ń kásẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ lọ́dún kan ń kanlẹ̀kùn. Ọdún tuntun tí wá ń kanlẹ̀kùn tá a fẹ́ wọnú rẹ̀ yìí. Àwọn kí ló yẹ ká mójútó? Àwọn kí ni ò yẹ ká mójútó? Àwọn ọ̀nà ó ló yẹ ká gbà? Àwọn ọ̀nà ó ní ò yẹ ká gbà? Gbogbo ẹ̀ ó yẹ kí a ṣèwádìí nípa rẹ̀. Ṣùgbọ́n ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ìmẹ̀nùbà díẹ̀ fún yín lórí ètò lọ́jọ́ tèní. Ohun Ìfẹ́sọmídá TV, ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọmídá, òun lorúkọ tèmi ń jẹ́. Èmi ọmọ oníjà kò mà náà iná rèé lórí ètò. Bóyá ẹ bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín, àbẹ́ láwọn àlá kan tẹ́ fẹ́ mọ̀ nípa rẹ̀, ẹ lè bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 01 97 74 76 51. Fanfani ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 01 97 74 76 51. Kò má yà yín lẹ́nu pé a tún fi 01 a tún fi kún nọ́mbà wa. Torí tẹ́ bá ṣàkíyèsí ẹ rí pé kò sí 01 nínú rẹ̀ tẹ́lẹ̀. Àmọ́ èyí táwọn aláṣẹ gbé wá fún wa ní orílẹ̀-èdè wa nù. Gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ pè wá, lẹ́yìn tẹ́ bá ti tẹ +229, ẹ rántí kẹ́ fi 01 síbẹ̀ kó tó di pé ẹ wá tẹ 97 74 76 51 kó lè wọlé kó lè já gàrà níbikíbi tẹ́ bá wà. Ṣùgbọ́n àkíyèsí pàtàkì, kò sáyẹ̀wò ọ̀fẹ́ o. Kò sáyẹ̀wò ọ̀fẹ́. Ìwọ tó bá fẹ́ ṣàyẹ̀wò, mú owó rẹ̀ dání, ìyẹn owó àṣẹ, ìyẹn owó òbí, mú dání. Bẹ́ẹ̀ náà ni mi ò fẹ́ mọ dáhùn ìbéèrè kan lọ́fẹ̀ẹ́ mọ́, torí ẹjọ́ la máa ń rò lójoojúmọ́. Ẹjọ́ ni kùlàlà. Àìmọye èèyàn ní ń pè wá lójúmọ́. Ṣódà ká máa wá rojọ́ kẹ́ mọ́fẹ̀mí ìmoore fi hàn. Ìwọ tó bá ní ìbéèrè tó lówó lórí, ìwọ ni kó bá mi sọ̀rọ̀. Ọ̀rọ̀ ní kẹ́ sọ sí mi lórí WhatsApp. Ẹ ṣeun púpọ̀. Kí ni àwọn tó yẹ ká mójútó nínú ọdún tuntun tá a fẹ́ wọ̀ yìí? Àti àwọn ìlànà tó yẹ ká tọ̀ nínú ọdún tuntun tá a fẹ́ wọ̀ yìí? Mò ń bọ̀ mi tí dé. Ohun Ìfẹ́sọmídá TV, ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Àní tá a bá wò wá rí ń pè ọdọọdún náà ló yẹ kí ẹ̀dá máa ṣe ìwádìí nípa ọ̀rọ̀ gbésí ayé rẹ̀. Torí bí èní ti rí, ọ̀la ò rí bẹ́ẹ̀. Ìyẹn ló dífá fáwọn babaláwo tó ṣe ń pé wọ́n máa ń fi ojoojúmọ́ dífá ni. Ọ̀pẹ̀lẹ̀ ò sì ní balẹ̀ kó má rí nǹkan kan sọ. Ìdí rèé tó fi já sí pé ẹ̀dá gbọ́dọ̀ máa ṣe àyẹ̀wò ní gbogbo ìgbà lórí ọ̀rọ̀ gbésí ayé rẹ̀ ni. Àwọn nǹkan àrà tó bá ṣẹlẹ̀ nínú ọdún yìí, má rò yín pé gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ nínú ọdún tí ń bọ̀ o. Má rò bẹ́ẹ̀ rárá. Ìdí rèé tó fi já sí pé àyẹ̀wò tó ṣe nínú ọ̀rọ̀ gbésí ayé rẹ̀ nínú ọdún yìí, tó bá dọdún tí ń bọ̀, gbìyànjú kó o tún ṣàyẹ̀wò ọ̀hún lórí ọ̀rọ̀ gbésí ayé rẹ̀. Kí ọ̀rọ̀ mi kó lè yé yín dáadáa, ẹ jẹ́ kí n fi ọjọ́ ìbí kí n fi ṣe àpẹẹrẹ fún yín lórí ètò yìí lọ́jọ́ tèní. Kẹ́ bá lè mọ̀ yín pé ohun tó ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún yìí, tọdún tí ń bọ̀ ó ṣeéṣe kó má ṣẹlẹ̀ sí ẹ. Ṣùgbọ́n kó tó di pé mo tẹ̀síwájú, ẹ jẹ́ n dókè lọ́hùn-ún, amójú ẹ̀rọ mi ń ṣẹ́wọ́ sí mi. Mo ń padà bọ̀ sórí ètò. Ohun Ìfẹ́sọmídá TV, ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Mo ní pé ohun tó ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún yìí, má ròyìn pé yóò ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún tí ń bọ̀. Ẹ ti mọ̀ ròyìn pé ṣe láburú ni àbí ní ti oríire. Tó bá jẹ́ aburú náà ni, tó bá fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ lọ́dún tí ń bọ̀, ọwọ́ rẹ náà ló wà.
tó bá sì ṣe ń pé oríire náà ló ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún yìí, tó o bá fẹ́ kó tún ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún tí ń bọ̀, ọwọ́ rẹ náà ló tún wà. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Ìyá mi Ọmọláìbádé láti Paris lọ́hùn-ún, Ajá Àbẹ̀kẹ́ Àfọlábí Babayàtọ̀, mo kì í púpọ̀, mi ò ní wá yín tì lórí ìkànnì tá a wà yìí. Ẹ bá ń kí ìyá mẹ́dà láti Amẹ́ríkà lọ́hùn-ún, àwọn Ọmọláìbádé nù, mi ò ní wá yín tì lọ́jọ́ tèní. Ìyá mi Ajára Ìmọ̀ Bákàrè ọmọ Sélóba ọmọ Aróòrà àgbá ètò, mo kì í nílùú Kòtónú bẹ̀. Ẹ bá ń kí gbogbo ọmọ Sélóba lọ́jọ́ tèní. Ẹ wò ẹ jẹ́ ń dá tọ́mì díẹ̀ náà, àmọ́ mọ́ ròyìn pé ohun tó ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún yìí kò ní ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún tí ń bọ̀. Ọwọ́ rẹ ni gbogbo rẹ̀ wà. Mo ń padà kí wọ́n yànnàná rẹ̀ fún ẹ. Ohun Ìfẹ́sọmídà TV, ìkànnì ọmọ káàrọ̀ oòjíire. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ àti àpẹẹrẹ ọjọ́bí tí mo mú wá fún yín láti lè jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún yìí ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún tí ń bọ̀. Bẹ́ẹ̀ náà ni ohun tó ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún yìí ó ṣeé ṣe kó má ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún tí ń bọ̀. Àní àìmọye èèyàn ló wà tó ṣe ń pé ní ọjọ́ ìbí rẹ̀ gangan, ìyẹn ọjọ́ tó wáyé gangan náà ni ti máa ń kàgbákò orí burúkú. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíì náà wà tó ṣe ń pè ní àyájọ́ ọjọ́ ìbí wọn, ìyẹn ọjọ́ tí wọ́n wálé ayé gangan, òun náà ni wọ́n ti máa ń kàgbákò oríire. Kò tí ì yé yín dáadáa. Ìdí ni pé àwọn nǹkan kan wà tó yẹ kí ẹ̀dá máa ṣe ní ọjọ́ ìbí rẹ̀. Àwọn nǹkan kan sì wà tó ṣe ń pé ẹ̀dá ò gbọ́dọ̀ máa ṣe ní ọjọ́ ìbí àyájọ́ ọjọ́ ìbí rẹ̀. Nígbà tí ẹ̀dá bá ti ń mójútó àwọn kinní yìí, kò sí ẹ̀dá ò mọ̀ ní lọ síwájú náà ni. Torí àwọn ẹ̀dá kan wà tó ṣe ń pé ní àyájọ́ ọjọ́ ìbí wọn yìí, wọn ò gbọ́dọ̀ jẹ nǹkan gbígbóná. Àwọn ẹ̀dá kan wà tó ṣe ń pé ní àyájọ́ ọjọ́ ìbí wọn yìí, wọn ò gbọ́dọ̀ dá yẹ̀pẹ̀ sí wọn lára. Àwọn ẹ̀dá kan wà tó ṣe ń pé ní àyájọ́ ọjọ́ ìbí wọn yìí, wọn ò gbọ́dọ̀ ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin tàbí pẹ̀lú obìnrin. Àwọn ìṣẹ̀mí kan wà tó ṣe ń pé ní àyájọ́ ọjọ́ ìbí wọn yìí, wọn ò gbọ́dọ̀ gba nǹkan jẹ látọ̀dọ̀ èèyàn. Àwọn ẹ̀dá kan wà tó ṣe ń pé ní àyájọ́ ọjọ́ ìbí wọn yìí, wọn ò gbọ́dọ̀ lọ kí aláàárẹ̀. Àwọn ẹ̀dá kan wà tó ṣe ń pé ní àyájọ́ ọjọ́ ìbí wọn yìí, aláàárẹ̀ ò gbọ́dọ̀ wá kí wọn. Gbogbo àwọn kinní yìí ló yẹ kí ẹ̀dá máa ṣèwádìí lórí rẹ̀, kó má bàa kàgbákò ní àyájọ́ ọjọ́ ìbí rẹ̀, kó má bàa kó ilé nìní ní àyájọ́ ọjọ́ ìbí rẹ̀. Gbogbo àwọn nǹkan tá a sì kà sílẹ̀ yìí náà kọ́ ni mò ń wá láàrin ọdún kan. Ìdí ni pé ọjọ́ ìbí rẹ̀ tó mọ́ sí ọjọ́ ajé nínú oṣù yìí, nínú ọdún yìí, ọ̀tọ̀ ni nǹkan èèwọ̀ tí ó rọ̀ mọ́, ọ̀tọ̀ ni àwọn nǹkan ìkìlọ̀ tí yóò rọ̀ mọ́. Tó bá dọdún tí ń bọ̀, tó bá lọ mọ́ sí ọjọ́ ìṣẹ́gun, ọ̀tọ̀ ni àwọn nǹkan èèwọ̀ míì tí yóò rọ̀ mọ́. Mọ́ ròyìn pé nínú ọdún yìí ó ti ṣàyẹ̀wò, wọ́n ní kó o mọ̀ wọ aṣọ dúdú ní ọjọ́ ìbí rẹ̀, ó ti ṣọjọ́ ìbí, ò wọ aṣọ dúdú. Tó bá dọdún tí ń bọ̀ tá a fẹ́ wọnú rẹ̀ yìí, mọ́ ròyìn pé aṣọ dúdú yẹn ni nǹkan èèwọ̀ tí yóò tún mú wá fún ẹ o. Àfi tí ọjọ́ ìbí rẹ̀ bá jẹ́ ọjọ́ kan náà tó mọ́ sí nínú ọdún yìí. Ẹ gbọ́ mi yé? Tó bá jẹ́ ọjọ́ ajé tó mọ́ sí nínú ọdún yìí, náà ló tún mọ́ sínú ọdún tí ń bọ̀. Nǹkan èèwọ̀ kan náà ló tẹ̀lé nínú ọdún tí ń bọ̀. Àmọ́ tó bá jẹ́ òwò, orí ń pé ọjọ́ ìbí rẹ̀, ọjọ́ tó mọ́ sí yàtọ̀ síra wọn. Dandan ni kó o tún ṣàyẹ̀wò wípé kí ni èèwọ̀ tí ọjọ́ ìbí mi tún mú wá nínú ọdún tuntun yìí. Ó yẹ kọ́rọ̀ yìí ti yé yín, àmọ́ tí ò bá yé yín náà ni tó ṣe ń pé ẹ ní ìbéèrè, ẹ bá mi sọ̀rọ̀, ẹ jẹ́ àjọ fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 01 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 01 97 74 76 51. Àjọ fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀, a sì láyéra wa tí ọ̀rọ̀ mi yóò sì yé yín yékéyéké. Mo fi dédé àkókò yìí mo fi kí gbogbo ẹ̀yin èèyàn mi náà tẹ́ wà nílùú Gabon lọ́hùn-ún, akóbójú ọjọ́ ṣeré ń bẹ̀. Ẹ̀yin tẹ́ wà nílùú Togo, ẹ̀yin tí Lomé, mo kí yín níbẹ̀, mi ò gbàgbé yín o. Mo kí ẹ̀yin tèmi nílùú Pèdèpọ̀, ìlú abínibí mi lọ́hùn-ún. Mo kí bàbá mi Alhaja Ibrahim Jẹ́gẹ́dẹ́ níbẹ̀, akóbójú ọjọ́ ṣeré. Ẹ bá ń kí ìyá tó bí mi lọ́mọ àti bàbá tó bí mi lọ́mọ nílùú Pèdèpọ̀ níbẹ̀, mi ò ní fi ń ṣàwátì lágbára Elédùà, ẹ bá ń ṣàmì àdúrà. Ẹ wò ó, ẹ jẹ́ ń dátọ́ mi díẹ̀ náà.
Ohun Ìfẹ́sọmídà TV, ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, mo ní ọjọ́ ìbí ní fi ṣàpẹẹrẹ ohun tí mo fẹ́ sọ fún yín lórí ètò yìí. Tẹ́ ẹ bá gbàgbé, mo ti ṣe ètò kan wá lọ tí mo sọ sínú rẹ̀ yín pé ẹ̀ẹ̀kan péré náà lèèyàn máa ń ṣọjọ́ ìbí láàrin ọdún kan. Ó dà yín pé ẹ ti gbàgbé ètò yẹn. Ètò yẹn ń bẹ lókè lọ́hùn-ún tí ò bá sí lórí ìkànnì tá a wà yìí, a jẹ́ ń pé yóò wà lórí ìkànnì kejì lọ́hùn-ún. Tẹ́ ẹ bá gbàgbé, ìkànnì méjì náà ni a ti máa ń gbóhùn sáfẹ́fẹ́, ìkànnì Ìrírí Ayé TV àti ìkànnì Ohun Ìfẹ́sọmídà TV. A ti ṣètò bẹ́ẹ̀ wá lọ wípé ọjọ́ ìbí rẹ̀ tó ẹ̀ẹ̀kan péré náà ni ó mọ̀ sínú ọdún kan. Ẹnìkan ò ní ṣọjọ́ ìbí lẹ́ẹ̀mejì láàrin ọdún kan ṣoṣo. Gbogbo àwa tó ṣe ń pé àbí nínú December, ẹ má jẹ́ àrètí pé a tún fẹ́ ṣọjọ́ ìbí kan nínú ọdún 2024 yìí o. Ó tún ọdún 2025 tí ń bọ̀ lọ́nà. Ẹ̀rí báyìí. Ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n bí nínú December tí wọn ò tí ì ṣọjọ́ ìbí tó jẹ́ pé àwọn bọ́dún rìn ni, tó ṣe pé àwọn ni wọ́n parí ọdún, gẹ́gẹ́ bí brọ́dà mi kan tí máa ń ṣeré eré ìtàgé ní Nàìjíríà lọ́hùn-ún, Ọdúnládé Adékọ́lá. Ìràwọ̀ làwọn eléyìí ni. Ọlọ́run kó jẹ́ káwa náà ká tó wọn ká jù wọn lọ. Kò sẹ́ni tí ò mọ birthday rẹ̀, ó lóun ló ń parí ọdún, gbogbo ìgbà ló ń gan mọ́ ń sọ àwọn ni wọ́n parí ọdún. Mo kí yín happy birthday to you in advance. Kàyọ̀ ẹ̀gọ́ lẹ̀ mọ́ wí. Gbogbo ẹ̀yin tó ṣe pé ọmọ December nìyí tẹ̀ tí ìṣọjọ́ bí, ẹ̀yin lẹ parí ọdún yàbò fún gbogbo wa o. Ohun tí mò ń sọ bọ̀, ìdí ni pé ọjọ́ bí rẹ̀ tó mọ́ sí ọjọ́ Monday nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí ní àpẹẹrẹ. Mo ròyìn pé Monday náà ni ó mọ̀ sí nínú ọdún tí ń bọ̀ o. Ẹ gbọ́ mi yé. Ọjọ́ bí rẹ̀ tó mọ́ sí Saturday nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí, mo ròyìn pé Saturday náà ni ó tún mọ́ sí nínú ọdún tí ń bọ̀ o. Kò lè jẹ́ bẹ́ẹ̀ rárá. Ohun tó wá yẹ kó o ṣàkíyèsí rèé, kó o bá lè fi mọ̀ yín pé ohun tó ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún yìí náà kọ́ ni ó ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún tí ń bọ̀. Àbí ohun tó ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún yìí náà ni ó ṣẹlẹ̀ sí ẹ nínú ọdún tí ń bọ̀. Ọ̀rọ̀ mi ń lọ bí òwe kò tí ì yé yín rárá. Ọjọ́ bí rẹ tó mọ́ sí Lundi, kí n sọ lédè Faransé tiwantiwa. Ọjọ́ bí rẹ tó mọ́ sí Lundi nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí, mo ròyìn pé Lundi ni ó tún mọ́ sí nínú ọdún tí ń bọ̀. Tó túmọ̀ sí pé ó ti ṣàyẹ̀wò nípa ọjọ́ bí rẹ̀ nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí. Dandan ni kó o tún ṣàyẹ̀wò nípa ọjọ́ bí rẹ̀ nínú ọdún tí ń bọ̀. Ọdọọdún ló yẹ kéèyàn máa ṣàyẹ̀wò nípa ọjọ́ bí rẹ̀. Ọdọọdún ló yẹ kéèyàn máa ṣàyẹ̀wò nípa ohun tí ọjọ́ bí rẹ̀ bá wáyé nínú ọdún kan. Mo ní tí ọ̀rọ̀ mi ò bá yé yín, ẹ já fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí WhatsApp. Ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ, ẹ má pè mí o. Tẹ́ ẹ bá pè mí, mi ò ní gbé. Tí mi ò bá sì gbé, kì í ṣe gbéraga. Ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ ránṣẹ́ sí mi lórí WhatsApp. Kájọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tá a wọ ọjọ́ ìbí fún nínú ọdún tá a wà yìí, ẹ má gbàgbé láti tún wò nínú ọdún tí ń bọ̀, tóró ṣeéṣe kí ọjọ́ ọ̀hún kó yàtọ̀ síra wọn. Ọjọ́ kọ̀ọ̀kan ló sì mú nǹkan èèwọ̀ rẹ̀ dání. Àkíyèsí tí mo ní kí n wá pè yín sí lórí ètò rèé lọ́jọ́ tèní. Ẹ má gbàgbé láti bá wa pín ètò yìí kiri fún àwọn aráalé yín tí wọ́n wà lórí YouTube kí wọ́n lè gbọ́, fún àwọn aráalé yín tí wọ́n wà lórí WhatsApp kí wọ́n lè gbọ́, fún àwọn aráalé yín tí wọ́n wà lórí Facebook kí wọ́n lè gbọ́. A tún wà lórí TikTok náà, Ohun Ìfẹ́sọmídà TV náà lẹ́ẹ̀ fi bá wa pàdé lórí TikTok lọ́hùn-ún. Kẹ́sì mọ́ gbàgbé ẹ fi nǹkan ọdún mi ránṣẹ́ sí mi o, torí ìrọ̀rùn ogi náà ni ìrọ̀rùn ẹ̀yẹ. Mo tiẹ̀ jẹ́rìí àwọn èèyàn mi tí wọ́n wà lókè òkun, ọdọọdún ni mo máa ń gbà lọ́wọ́ wọn. Gbogbo bí tẹ́ ti ń rókun èjì tẹ́ ń ná fún wa lórí ìkànnì tá a wà yìí, ọba mi lẹ́dùà kò ní jẹ́ ó tán bẹ̀ o. Ẹ bá ń ṣàmì àdùn. Ẹ̀yin ti Canada mo kí yín o. Ìgbàgbé ló ṣe mí, ẹ má bínú. Mo kí yín ní Canada. Àwọn kan tiẹ̀ náà wọ́n máa ń gbọ́ wa ní Shin lọ́hùn-ún. Gbogbo ẹ̀yin ti China mo kí yín o. Ó kàn dùn mí ìgbọ́ èdè China ni. Ìgbọ́ èdè ṣé mo lè mọ fi kí yín lọ́hùn-ún. Bóyá ṣíṣùn sí náà ló yẹ kí n mọ fi kí yín. Ìyá mi kẹrẹ pé ó yà bá kó eré à ń gbọ́n láti China o. Gbogbo ẹ ti báwo náà pẹ̀lú yẹn lọ́wọ́ ṣé Beijing kankan náà ń pè é. Mo kí i ní China lọ́jọ́ tèní, mi ò ní fi ń ṣàwátì lágbára Ọlọ́run ọba. Fún ìdí èyí, ẹ já ṣe ìwádìí lórí ọ̀rọ̀ gbèsè ayé wa. Ẹ já ṣàwárí ara wa kí nǹkan lè mọ lọ déédé fún wa. Àní kígbe mo gbé, àní kígbe mo rá, lágbára Elédùà
a sì ṣàṣeyọrí nínú ọdún tuntun tá a fẹ́ wọ̀ yìí ẹ bá ń ṣàmì àdúrà. Ohun Ìfẹ́sọmídà TV, ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rẹ̀ ló ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rẹ̀ ló ìkọsùn lékèlékè mi ṣetán rẹ̀ ló ìkẹfùn mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o Muhammadu Akówódé Bákórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tarùn ìpàdé mi àtìyín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ́ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Ohun Ìfẹ́sọmídà TV, ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire.